Yeah, ẹ káàsán, ẹ káàárọ̀, ẹ kúrọ̀lẹ́, ẹ káalẹ́ níbi tẹ́ bá ti ń gbọ́ mi. Ó depend lórí time tẹ́ bá wà, òun ló jẹ́ kí n kó mẹ́tẹ̀ẹ̀ta yẹn pọ̀. Orúkọ mi ni Kẹ́hìndé Adégbòdù JP. Mo kọ́kọ́ fẹ́ dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn. Ó yẹ kí n ti jáde kí n ti dúpẹ́, but mi eléyìí gan tí mo fẹ́ ṣe kò tí ì ṣe ìdúpẹ́ proper. So màá kàn dárúkọ àwọn èèyàn kéékèèké kọ̀ọ̀kan, so but mo sì ń bọ̀ wá ṣe ìdúpẹ́ proper lọ́wọ́ everybody. In fact, gbogbo ẹ̀yin èèyàn tẹ́ support wa financially, spiritually, morally, so mo dúpẹ́ lọ́wọ́ yín gan fún tí a ṣe yẹ ẹnìkejì mi tí Ọlọ́run pè sọ́dọ̀ tá a ṣe lọ. So ojú òní ti gbogbo yín lágbára Ọlọ́run. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń gbàdúrà fún wa, tẹ́ ń message, tẹ́ ń pè lójoojúmọ́, àtàwọn tọ́lọ́run lò láti jẹ́ kí kinní yẹn kó lọ bó ṣe yẹ kó lọ. Àwọn bíi bàbá wa Dr. Yínká Ayéfẹ́lẹ́ Ọjà, ẹ ṣé bàbá, ojú òní tì yín láéláé. Àwọn bíi bàbá mi Táíwò Òjó, bàbá mi Professor Mojo, bàbá mi bàbá Ṣebí Ọba, Professor Miye, a lot of people, àwọn colleagues mi náà tán wà ní committee. Mo sì máa tún fídíò mi ṣe tí màá dúpẹ́ proper dáadáa, tí màá dákọ̀ everybody. So eléyìí ó wà urgent ló kàn jẹ́ kí n kọ́kọ́ fẹ́ ṣe. Mo dúpẹ́ lọ́wọ́ yín, ojú òní tì yín. Now to my point tó mú mi ṣe fídíò yìí gangan, mi ò kì í ṣe social media person. Mi ò really like ẹni tó like náà jù tó máa ń ṣe jù ló ti lọ yẹn, but torí nǹkan kan tó happen ló jẹ́ kí n wá sí online, ló jẹ́ kí n fẹ́ sọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí. I think ìgbà tí ká tó bẹ̀rẹ̀ burial planning something, so wọ́n organize committee léyìí tí ó jẹ́ pé dáàdi mi Ọláyínká Ọjà, àwọn náà head committee yẹn. So wọ́n dẹ̀ create a group pé láti béèrè fún support lọ́dọ̀ àwọn èèyàn fún anyway tán lè fi support wa. So because àwọn yẹn ni ò jẹ́ kójú tì wá. So bàbá mi Ayéfẹ́lẹ́ dẹ̀ make sure pé àwọn monitor gbogbo nǹkan yẹn dáadáa, everything fi lọ bó ṣe yẹ kó lọ. So now but issue kan happen ní alẹ́ ìjẹta mọ́júmọ́ àná, because èmi ò sí nílé, mo travel, mo lọ sí Ọ̀ṣun State. So around past 9 lálẹ́, so ó ní ìyàwó Táíwò dédé call mi. So but mo rí pé nínú ohun ẹ̀yẹn ó ń panic. Kí ló ṣẹlẹ̀ wá ní àwọn kan kó ìbọn wá bá wọn nílé, pé àwọn mẹ́rin ni wọ́n, gbogbo wọn náà dẹ̀ kó ìbọn wá bá wọn nílé. Pé wọ́n ṣe wọlé immediately, wọ́n kàn bẹ̀rẹ̀ pé ibo ni Kẹ́hìndé wà, yàrá Táíwò tó kú dà, àwọn gold tán lò dà, fóònù Táíwò dà. Wọ́n láwọn sọ pé fóònù Táíwò wà lọ́wọ́ mi, wọ́n ní káàkì ńkọ́. Wọ́n láwọn sọ pé mi ìsínlé, mo travel, pé kí mọ́tò yẹn náà ni mo gbé lọ nǹkan. Wọ́n sọ pé okay, Kẹ́hìndé yẹn gẹ́gẹ́ làwọn wá pé àwọn fẹ́ rí ibo ló wà, yàrá ẹ̀dà. Wọ́n ṣàwọnú yàrá mi, wọ́n tiẹ̀ tún wo aṣọ mi lọ, wọ́n dẹ̀ kó àwọn ọba aṣọ tán lè kó, wọ́n kó bàtà. So mo dúpẹ́ pé wọ́n ṣe anything fáwọn ọmọ wọn, àdẹ̀ fọwọ́ kàn àwọn ìyàwó. So wọ́n gba gbogbo phones wọn, wọ́n gba ìwọ̀nba owó tó bá lọ́wọ́ wọn nílé. So now nǹkan tó jẹ́ kí n fẹ́ ṣe fídíò yìí, wọ́n ní lára àwọn pípù yẹn tó wá yẹn, ìkànnù wọn make call, bóyá ẹni tó rán wọn ó ń pè é pé àwọn ò bá Kẹ́hìndé gangan lé o, pé àwọn ọmọ kéékèèké àtàwọn obìnrin làwọn bá, pé àwọn ṣọ́ pé àwọn eléyìí lówó kankan lọ́wọ́ kankan, pé àwọn ò bá Kẹ́hìndé lé. Now mo fẹ́ clarify nǹkan tó pọ̀, nǹkan tó jẹ́ kí n jáde torí security purpose ló jẹ́ kí n jáde, torí ààbò lórí àwọn ọmọ mi àtàwọn ọmọ Táíwò àti family mi àtèmi gan. Òun ló fà mí ìbá ti ṣe tí mo fẹ́ ṣe, but mo ti rò pé this is the only way tí mo lè fi express ara mi, tí mo lè fi kíró ẹ̀ má bà tún ọkọ̀ ọ̀mù, because mo mọ̀ èmi thought mi bí mo ṣe rò ní pé àwọn tó wá sílé owó táwọn èèyàn sẹ́ǹdì sí mi
through platform tí Bàámi Ayéfẹ́lẹ́ create so wọ́n rò pé owó yẹn ṣì wà lọ́wọ́ mi so nǹkan motion tán bá wá sílé nìyẹn imagine ọjọ́ yẹn ló pé ìjẹjọ́ tá a sin Táíwò àwọn kò kàn wọ́n pé èèyàn ti ẹ̀kú bóyá èèyàn mọ̀ so kò kàn wọ́n nǹkan táwọn wà after nìyẹn so mo fẹ́ ṣe nǹkan tí mo dẹ̀ fẹ́ ṣe yẹn ni pé wọ́n ń pè níbi kéèyàn kó àkóyawọ́ ìfàmù pé nǹkan tí mò ń ṣe inú Bàámi ò ní dùn sí ìyẹn Ayéfẹ́lẹ́ wọn ò ní fẹ́ kí n ṣe but mo wò pé this is the only way tí mo lè fi ṣe láti save ara mi àtàwọn family mi kíró ẹ̀ má bàa tún happen mọ́ torí àwọn olè tó wá wọn wá lóru alẹ́ náà wá past 9 lálẹ́ náà wá wọ́n dẹ̀ náà lò more than 45 minutes so gbogbo àwọn security àdúgbò wọ́n gbìyànjú bọ̀ kán tó débẹ̀ kémi tó rí wọn get àwọn people yẹn ti ṣe nǹkan tó fẹ́ ṣe wọ́n ti lọ so mo fẹ́ post iye owó tó wọlé then màá post bá a ṣe náwó yẹn síta received everything because ká tó sin Táíwò àti parí building yẹn so in fact level pé a ti kàn a ti ṣe window a ti ṣe front door sí méjèèjì so ó kù plastering àti fence floor many things so inú owó yẹn náà la dẹ̀ ti ṣe so màá post àwọn receipt yẹn sí online màá dẹ̀ fi account balance mi síbẹ̀ kọ́ ẹ má bà ẹ̀yin tẹ́ ń wá kẹ́ ẹ má bà rò pé owó kankan wà lọ́wọ́ mi kò sí owó kankan lọ́wọ́ mi ò tẹ́ ẹ bá wá ẹ̀kan fẹ́ wá fìyà jẹ mi lásán àbí àwọn ọmọ lásán ni o èmi ò dẹ̀ àwọn ò kí ń gbélé ẹ má hàm àwọn ọmọ torí kò sí nǹkan tó kan àwọn ọmọ yẹn níbi nǹkan tó ṣẹlẹ̀ yìí mo mọ̀ pé owó yẹn lẹ need but kò sí owó yẹn lọ́wọ́ mi mọ́ o mi ì gbọ́dọ̀ parọ́ fún yín o mi ì parọ́ o màá fi account balance mi màá fi hàn yín in fact kò ní jẹ́ account tó ń sanwó sí nìkan gbogbo account tí mo ní màá send gbogbo ẹ̀ balance tó wà bẹ́ẹ̀ kẹ́ ẹ lè mọ̀ pé mi ò lówó kankan lọ́wọ́ tó wáyé pé nǹkan tẹ́ ń wá nìyẹn mi ò lówó lọ́wọ́ èmi ò dẹ̀ lára ìyá o tẹ́ máa tẹ́ it's true mo mọ nǹkan tí mò ń sọ o so nǹkan tó ṣẹlẹ̀ ní ẹ tó yẹ kí n come online kí n sọ̀rọ̀ yìí o because wọ́n ní téèyàn bá dákẹ́ tààrẹ̀ máa bá dákẹ́ àìlè sọ̀rọ̀ dẹ̀ni bẹ̀rẹ̀ orí burúkú time tí mo wà yìí kò ń ṣe gbogbo nǹkan báyìí ló yẹ kí n tún máa face but mo mọ̀ pé ìlú tá a wà kò sí ní tó kàn àwọn kan so nǹkan táwọn wà after náà wà after so tó bá yẹ pé mo mọ̀ pé olè ilé ló máa ń ṣílẹ̀kùn fún títà tó bá yẹ pé lára ẹ̀yin tẹ́ ẹ mọ̀ nípa kínní ni ẹ̀ ń rò pé bóyá owó sì wà lọ́mì kan wá gbà yòókù kò sówó in fact owó yẹn gan kò tún tó àtúntì náwó mi lọ nílé ẹ̀ torí kò ì parí tán náà akànsáré ṣe gbogbo ìyẹn ká fi ṣe bẹ́rẹ̀ ká fi sin Táíwò síbẹ̀ ó ní o so máa post everything so online ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín o mi ìgbéraga o kò sówó lọ́wọ́ mi o mi ìparọ́ fún yín o mi ò live fake life àwọn ò kì í gbé fake life o mọ́tò tí mú tá à ń lò wọ́n fún wa ní o àfọwọ́ra o ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ẹ bá mi ẹ jọ̀ọ́ ẹ jẹ́ káwọn family mi wà àtàwọn ọmọ Táíwò ẹ jẹ́ kọ́kàn wọn balẹ̀ because láti ìjẹta yẹn ẹ̀rù ń bá àwọn ọmọ yẹn wọ́n láwọn ò lè súnlé níbo ni mo fẹ́ kó wọn lọ kò síbi tí mo fẹ́ kó wọn lọ Ọ̀ṣun tí mo wà ọkọ̀ mi ò papọ̀ mi ì lè ṣe nǹkan tí mo lọ ṣe ń bẹ̀ mọ́ tí mo fi padà wá sílé ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ni o lẹ́yìn fídíò yìí màá ṣe gbogbo receipt yẹn bówó ṣe jáde iye tó wọlé màá kọ́kọ́ gbé síbẹ̀ bówó ṣe jáde bá ṣe náwó màá sọ everything síbẹ̀ ẹ máa rí Bàámi Ayéfẹ́lẹ́ tẹ́ bá rí fídíò ẹ jọ̀ọ́ ẹ má bínú pé mi ì fi lọ yín kí n tó ṣe ẹ jọ̀ọ́ bó ṣe gbà ló jẹ́ kí n ṣe bẹ́ẹ̀ mo fi Ọlọ́run mo fi bẹ̀ yín ẹ̀rù ló ń bá èmi o because èmi ò bá tẹnì kankan jẹ́ mi ì dẹ̀ rórí kí tẹ̀yìn kankan má da o mi ì dẹ̀ ever ro ikú sí Táíwò ní 50 years to this time so ẹni tó bá rò pé torí irú nǹkan tó ṣẹlẹ̀ bóyá torí ẹ̀ ó ti sọ mí di mílíọ̀nìà àbí bílíọ̀nìà irọ́ lẹ pa o mo mọ̀ pé ó máa sọ mí di later but gbogbo owó tán dá kò sówó lọ́wọ́ mi o ò ní mo ní kí n sọ o ẹ jọ̀ọ́ o ẹ̀yin èèyàn ẹ bá mi bẹ̀ wọ́n ẹ̀bẹ̀ ni mo lè bẹ̀ wọ́n o mi ì lágbára kankan o lẹ́yìn Ọlọ́run lẹ́yìn àdúrà mi ò ní kankan o ẹ jọ̀ọ́ o ẹ dákun ẹ má wálé láti wá hàmù àwọn ọmọ mi àtàwọn ìyàwó àti àwọn ọmọ Táíwò ẹ jọ̀ọ́ ẹ kàn tí ẹ rò pé à ń mọ̀ lọ́wọ́ ẹ jọ̀ọ́
ẹ kàn tí ẹ rò pé àmọ́ lọ́wọ́ mo bẹ̀ yín ni mi ò lágbára kankan ibẹ̀ ni mò ń bẹ̀ yín o. So after this video ẹ máa rí gbogbo post yẹn, gbogbo receipt bá ṣe náà àti iye tó kù láwọn àkáǹtì mi tí mo ní. So mo rò pé tẹ́ bá rí yẹn bóyá ọkàn yín máa balẹ̀ pé mi ò parọ́. And tó bá dẹ̀ jẹ́ pé another reason lẹ fi wá, mo mọ̀ pé mi ò ṣẹ̀yìn o, mi ò dẹ̀ṣẹ̀ anybody o, mi ò ṣẹ̀yìn o. Mo mọ̀ èèyàn kì í rìn kórí má mi o. Tó bá yẹ pé mo ṣẹ̀yìn ẹni tí mo bá ṣẹ̀ kó sọ o, màá bẹ̀ o, mi ò proud o. Lọ́wọ́ tí mo wà yìí o, mi ò proud, mi ìgbéraga o, mi ìdẹ̀ ní kankan tí mo gbẹ́mi lé o ju Ọlọ́run lọ o. So ẹ jọ̀ọ́ o, ẹ dákun ẹ má jẹ́ kó tún jẹ́ tẹ̀lé, ẹ má tún já fi social media popular lẹ́ẹ̀kejì o. Mo bẹ̀ yín torí Ọlọ́run, ẹ ṣé o.